Ní bàbá wa gbà tí àwọn bàbá tèmi ti kú láti 1965. Mo dẹ̀ jẹ́ ọmọ ọdún mẹ́ẹ̀ẹ́dógún péré nígbà yẹn. Amen. So bàbá yẹn mo lérò kó máa ràn mí lọ́wọ́. Kò jẹ́ kí n lè tẹ̀síwájú lọ síbi mo fẹ́ lọ ṣùgbọ́n mo á ní bàbá kan tó wá ń tọ́jú nígbà bàbá yẹn kọjá lọ. Ìyá ẹlòmíì náà wá ti lọ. So ẹni tí ò ní bàbá tí ò ní ìyá tí ò lẹ́bí tí ò lára wọ́n dẹ̀ ń débi gíga torí pé a ní bàbá kan tó ju gbogbo bàbá yìí lọ. Bàbá tí kì í kú, bàbá tó ti wà kí ayé tó wà nígbà tí a ń dá òkè, nígbà tí ò ti ṣe ohunkóhun tí a dá, bàbá yẹn wà. Òun náà ló sọ pé òun jẹ́ oníṣẹ́ lọ́dọ̀ ọba àwọn ọba àti olúwa olúwa. Òun la lára àgbà ìdá. Òun ni Emmanuel Akirisori baba Iraye ọmọ aládé àlàáfíà ọba tó fi mọ́lẹ̀ búra bí aṣọ. Òun la lágbádá iná aláwọ̀ tẹ́lẹ̀ rò pèpè nìkan aláàfin òde ọ̀run. Arọ́nibániṣe ọba tí bániṣe tó kì í pa lẹ́yìn. Òyìn kùnì tó máa ń tọ́jú ìgbà, tó máa ń tọ́jú ọjọ́ ayọ̀, tó sọ di ọjọ́ ìṣẹ́gun, tó sọ di ọjọ́ ìdáǹdè. Òun lọ bá wọn bá. Give me E, Emmanuel. Okay, go on F. F. Thank you. Hopefully, all everyone right. Jésù ni bàbá, tótó bàbá, òun ni bàbá, tójú bàbá lọ. Jésù ni bàbá, tótó bàbá, òun ni bàbá, tójú bàbá lọ. Jésù ni bàbá, tójú bàbá, òun ni bàbá, tójú bàbá lọ. Tí a máa ṣàṣì tó máa mú kí ọ̀rọ̀ ó ṣí kì í ṣe orin lásán, orin àṣẹ ni. Ògo Ọlọ́run á sọ̀kalẹ̀. Owó tí a ti gbà afẹ́ké ládé ní place. Afẹ́ké ládé ìdíjí la fẹ́ fi di. Kì í ṣe pé àṣẹ ìbẹ̀rẹ̀ tó rẹ̀ lórí ìgbà tó bá máa pé báyìí àṣẹ̀ṣẹ̀ fẹ́ á bẹ̀rẹ̀ wípé ìtọ́ títí wọ̀ látẹ̀lé kan ó ti fẹ́ bẹ̀rẹ̀ lórí tiẹ̀. Àṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ àti ń bá bọ̀ wá Ọlọ́run ti ṣe àṣeparí àwa fẹ́ ṣe kéde abẹ́lé ládé sọ pé ògo mi àgbàdé. A ó fi ìdídí dé àdúrà mi lórí. Kò ní lè jò dànù, ìdọ̀tí ò ní lè wọnú ẹ̀. Sókè bá ti wí tèmi tán bá land ló ṣe wá wí tiẹ̀. So ẹ̀yin akọrin tẹ̀ bá fẹ́ kí n fi sí àwẹ̀ bíríbírí ọlọ́jọ́ méje láì jẹ láì mu. Gbọ́dọ̀ fà mí sẹ́yìn tó bá ti wí yẹn bá ti fẹ́ kẹ́ lọ ní kẹ́ lọ ẹ má ṣe wọ́ mi wú lẹ́yìn ẹ bá ti ní Jésù ní bàbá tó bàbá òun ní bàbá tó ju bàbá lọ. Jésù ní bàbá tó bàbá òun ní bàbá tó ju bàbá lọ. So you press forward on the okay fire and say you know that. Àwa níbi àṣà ẹ má ṣe bí ẹni bẹ̀rù wa o. Jésù ní bàbá tó bàbá òun ní bàbá tó. Listen, come on.
dàbí rẹ̀. Jésù ni bàbá tó bàbá o, òun ni bàbá tó ju bàbá lọ. Jésù ni bàbá tó bàbá, òun ni bàbá tó ju bàbá lọ. Alágbára ni bàbá tó bàbá, ṣùgbọ́n òun ni bàbá tó ju bàbá lọ. Jésù ni bàbá tó bàbá, òun ni bàbá tó ju bàbá lọ. Jésù ni bàbá tó bàbá, òun ni bàbá tó ju bàbá lọ. Jésù ni bàbá tó bàbá, òun ni bàbá tó ju bàbá lọ. Àwọn olè ṣètò Olúwa, Ọlọ́run gbogbo wa, ẹ ṣètò ètò gbogbo wa ní kò lè dá gbogbo ọ̀rọ̀ kò lè dá Olúwa bẹ́ẹ̀ ṣe lórí. Àwọn olè ṣètò bí tó, àwọn olè ṣètò Olúwa, Ọlọ́run gbogbo wa ní ẹ ṣètò ètò. Àwọn lè ṣètò ètò gbogbo ayé kò lè bá gbogbo kò lè bá Jésù àwọn lè ṣètò ètò bàbá o. Àwọn lè ṣètò Olúwa, Ọlọ́run gbogbo ayé ẹ ṣètò ètò. Ìgbà ṣílẹ̀ ara èèyàn lọ́gbọ̀ọ́ mo fẹ́ lọ nínú àwọn orin àdúrà kan tó máa ṣe ayé wa lóore. Amen. Ohun tí a ti ń gbọ́ náà ni, ṣùgbọ́n tí kọ́kọ́rọ́ bá jáde lọ́wọ́ ẹni tá a ní kọ́kọ́rọ́ lé lọ́wọ́, iṣẹ́ yẹn máa ń yára ṣe. Àwọn ọsàn kan wà wọ́n máa ń fi ṣúgà mixed, ọ̀kan wà wọ́n á ní original, wọn ò fi kankan lò ó. So àdàlú kọ́lélẹ̀ original ọsàn tí ó ṣe ara rẹ lóore, òun ló fẹ́ mú yìí. Tó bá dẹ̀ ti mú, ìyanu Ọlọ́run yìí ṣe kéde aṣẹ́lẹ̀. Bàbá bá ní wákàtí mẹ́ta kò tó mi lò, orí mẹ́rin kò tó mi lò, tó bá rí ìṣẹ́jú márùn-ún gbà mí kò tó mi lò. Tí ẹ̀mí wọn bá ṣe kéde tó bá ti gba iṣẹ́ ṣe, ẹ̀mọ́ yóò gba iṣẹ́ ṣe nínú ayé wọn. Ṣùgbọ́n fẹ́ kó káwọ́ rẹ méjèèjì sókè ká tó kọrin. Ó wá sọ wípé ọba tó nílẹ̀ wà láyé ilẹ̀ mi kọjá. Ọba tó nílẹ̀ listen wà láyé ilẹ̀ mi kọjá. Farabalẹ̀. Láyé ilẹ̀ mi kọjá, káyé mi kó lè dára. Láyé ilẹ̀ mi kọjá, káyé mi kò ní túmọ̀. Ọ̀pọ̀lọpọ̀ ayé mi ò ní túmọ̀. Ọ̀pọ̀lọpọ̀ ẹ̀kọ́ ti mú àìdá sínú ayé ẹ̀ wọ́n mú ètò dára kúrò. Ṣùgbọ́n tó o bá ti kọrin yẹn, ayé yẹn á dára padà, á dẹ̀ tòrò padà, á lè bọ́ sí ipò tí Ọlọ́run dá ọ sí. La ilẹ̀ mi kọjá, káyé mi kò lè dára. La ilẹ̀ mi kọjá, káyé mi kò ní túmọ̀. Ọba tó nílẹ̀ wà láyé ilẹ̀ mi kọjá, ẹ̀wí lóhùn òkè. Ọba tó nílẹ̀ wà láyé ilẹ̀ mi kọjá.
la Tairia, Ailika, Poria, Ailika, Stella. Nígbà tí aláìgbọràn Fáráò tó ṣe ọkàn rẹ̀, Ọlọ́run sì la ilẹ̀ Íjíbítì kọjá. Nígbà tó gbọ́ oríṣiríṣi ogun tó fi jà tí ò gbọ́ràn, nígbà tó débi àkọ́bí ọmọ Jagunlabi bọ́wọ́. Ìyẹn la fi máa ń sọ pé káyé máa fi ọmọ dá wa lóró. Nígbà tó rí oró ọmọ, tó rí ikú ọmọ bí ẹni tó yẹ kó wà lórí oyè, tó wá tó di àwátì. Kí ló fà á? Ọlọ́run la ilẹ̀ yẹn kọjá. Nígbà tó la kọjá ìyanu tó ṣẹlẹ̀. Gbogbo ohun tó jẹ́ aláìgbọràn nínú ìrìn àjò ayé. Kẹ́ ẹ bá lè bọ́ lọ́wọ́ mo gbàdúrà mi ò réṣì ẹ̀. Lọ́wọ́ mo gbàdúrà mi ò ní testimony. Ìpàdé mo fẹ́ bọ́. Èèyàn gbọ́dọ̀ wá síbẹ̀ kó sì bọ́ ni. Lọ́wọ́ ogun ayé, lọ́wọ́ ogun èṣù, lọ́wọ́ ogun ọ̀tá tẹ́lẹ̀nì ní aláfọ̀sí, alápètà, aláránṣẹ́, alásàsí, onísìkìdì, onísàkájú, alábẹ́là, olókèdè, onímọ̀lẹ̀, aláìlára, àwọn afẹ́gbèdè, àwọn tí ń di tírà nítorí ẹni. Ẹ gbọ́dọ̀ bọ́ lábẹ́ àkóso wọn. Torí náà ní orúkọ Ọlọ́run àwọn ogun, lọ́wọ́lọ́wọ́ ìrànlọ́wọ́ ní ìgbà ìpọ́njú, ní ìṣẹ́jú tó bá wà ní mẹ́ta tó ní agbára, tó ní òrìrì, ẹ̀mí mọ́ kó la ilẹ̀ ayé rẹ̀ kọjá. Listen. I don't want Abio. No, I don't want money. Àmì mẹ́ta. Wọ́n ní Jésù Kristi, Olúwa wa, àmì. Wọ́n jẹ́ kí òdìgún adú tara rẹ̀ àmì, èfun rẹ̀ àmì, ẹ̀dọ̀ rẹ̀ àmì, egungun àmì, ọpọlọ àmì, òògùn àjáde, ìyá máa ṣẹlẹ̀. Nígbà táwa kò lámúṣà tá a gba Jésù nígbò rẹ̀ lọ́wọ́ nínú sí ológun tí mo wà gbà yẹn. Ohun tí a kọ́ bá ní tẹ́ tẹ́wọ́ rẹ̀ kọ́ lọ́wọ́ nílẹ̀ wà máa kó máa wọ́n pé kí ló sì wọ́n torí pé mọ́sálásí mo ti kúrò kò yé mi ṣùgbọ́n kò yá mo sì ìwòsàn láì lògùn ohun tí ò jẹ́ ká gbà wọn ni pé àwa gan gbogbo tó yẹ ká ṣe àwòṣe ìyanu Ọlọ́run sì wà síbẹ̀ ó ti ṣẹlẹ̀ nínú ayé rẹ̀ tẹ́lẹ̀ èdìdì ló ti sọ̀kalẹ̀ báyìí ayérayé o Ọlọ́run má jẹ́.